أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وقوت الأرواح وغذائها صلاة تؤمنا بالسيا والسلام والعافية الدائمة مع الآل والعشير والأحباب ومن والانا بإحسان إلى يوم الدين إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. ẹ̀yọ́ máa yá wa nílé lóko lórí prógrámù wa Ramadan aládùn náà ni a ti fẹ́ bá a sọ̀rọ̀ lónìí. ọmọ ìyá yín Moshood Kunty ló ń kí yín pé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. mo kí gbogbo àwa tá à ń ṣagbátẹrù ètò náà bẹ́ẹ̀ látòrí engineer Ismail àti gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ ń ṣagbátẹrù ètò náà àti àjíà wa ni àti bírọ́dà wa ni gbogbo yín mo kí ọlọ́run ọba yóò jẹ́ láṣeyọrí. wọ́n á ń kí ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé iṣẹ́ yìí ọlọ́run ọba yóò jẹ́ kọ́wọ́ yín mọ́ òròkè. bẹ́ẹ̀ tiẹ̀ fún wa láàyè ẹ gbà wá láàyè pé káwa àfáà náà máa wá wí nǹkan kan láì ṣe pé a san kọ́bọ̀ fún yín tẹ́ fi ń gbéṣẹ́ ọlọ́run lárugẹ. ilé iṣẹ́ yín ò ní wálẹ̀ o ẹ̀yin náà sì ní wálẹ̀ ọ̀la Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ tòní dá lórí ìtẹ́lọ́rùn. kí là ń pè ní ìtẹ́lọ́rùn? ìtẹ́lọ́rùn òun náà lè rú nǹkan nínú erígun mẹ́ta tálà ń gbé ìgbàgbọ́ lé lórí. tá a bá gbọ́ Ọlọ́run gbọ́ tá a gbà Ànábì gbọ́ nínú ìgbàgbọ́ lè rígun kádàrá wà. ẹ̀dá kò lè jẹ́ mùsùlùmí láì má nígbàgbọ́. ìgbàgbọ́ rẹ̀ ò sì lè pé àyàfi kó nígbàgbọ́ àtàdíọ́kàn sí gbogbo àwọn erígun mẹ́fẹ̀ẹ̀fà. ká gbọ́ Ọlọ́run gbọ́ ká gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ látòrí ànábì Adam tó fi dórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ká gbà pé lóòótọ́ lọ́lọ́run dá àwọn màláíkà wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. wọ́n ń ṣe gbákejì Ọlọ́run wọ́n ń ṣe olùrànlọ́wọ́ Ọlọ́run ẹrú Ọlọ́run làwọn náà àmọ́ wọ́n ń bẹ. ká wá gba gbogbo tírà tọ́lọ́run sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ 104 náà pé gbogbo ẹ̀ tó sọ̀kalẹ̀ wá láti sámà. ẹlẹ́nkarùn-ún ká gbà wípé ìjọ kìámà ń bẹ táyé yìí ó dókun. ẹlẹ́nkẹfà òun náà ni ká gbà wípé àkọọ́lẹ̀ ń bẹ èyí tó bá dùn tá a rí ń bẹ èyí tó kù díẹ̀ tá a rí ń bẹ ká gbà wípé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. nígbà tá a sì máa ń ka bíbélì ẹ má bínú ẹ̀yin tẹ́ jẹ́ Christian mo kàn fẹ́ fi ṣe rẹ́fẹ́rẹ́nsì ni. nínú àìsáyà Ọlọ́run sọ̀rọ̀ kádàrá ń bẹ. ó ní èmi ni èmi náà lolúwa lẹ́yìn mi kò sí ẹlòmíràn. èmi ni èmi náà lolúwa èmi làkọ́kọ́ èmi nìgbẹ̀yìn lẹ́yìn mi kò sí ẹlòmíràn. lẹ́sẹ̀ tó tẹ̀lé ó ní èmi ni èmi náà lolúwa èmi mo dá ire èmi mo dá ibi èmi mo dá ìmọ́lẹ̀ èmi mo dá òkùnkùn lẹ́yìn mi kò sí ẹlòmíràn. gbogbo ẹni tó bá wá pe rẹ̀ lólùgbàgbọ́ òdodo ìmánì rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ò pé àfi tó bá gba kádàrá. látara kádàrá yìí náà ni màá ti yọ ìtumọ̀ ìtànpè ní ìtẹ́lọ́rùn. Before the existence of the universe káyé ọ̀run tó máa bẹ for 50,000 years ẹgbẹẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún lọ́lọ́run ọba ti kọ kádàrá. gbogbo ntọ́lọ́run dá tó délé ayé ó bá kádàrá. kí gbàgbọ́ èèyàn tó wá pé àfi kó gbà wípé gbogbo ìṣẹ̀mí òun láti bẹ̀rẹ̀ dópin Ọlọ́run ló pàṣẹ rẹ̀. gbogbo ntọ́ wọn ò ní gbogbo ntọ́ wọn ò jẹ gbogbo ntọ́ wọn ò jẹ gbogbo ibi tó wọn ò dé
gbogbo ipò tóun ó dé ní tóun ò ní rí bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní ń kádàrá gbogbo ẹ̀. nínú àdísì tá a kan ní nílẹ̀ ńlẹ̀ ń bí nínú Nàwáwí oníṣẹ́ ńlá náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọba mi tó dá gbogbo wa sọ yìí pé ìbá ṣe pé gbogbo èèyàn àtàǹjẹ̀nú wọn kóra wọn pọ̀ láti ṣe ọ́ lóore wọn lè róore kan ṣe fún ọ àyàfi tọ́lọ́run bá ti kọ́ mọ́ pé yóò bá ọ lóore. tí gbogbo èèyàn àtàǹjẹ̀nú bá kóra wọn pọ̀ báwọn ó ṣe ọ láburú wọn lè ráburú kan ṣe fún ọ àfi tó bá ti wà nínú àkọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí ẹ. tó bá rí bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò gbọ́dọ̀ gbà pé kádàrá ń bẹ. tá a bá wá gba kádàrá yìí ọ̀nà mélòó ni ìgbàgbọ́ kádàrá pín sí. kádàrá tó jiná wà, kádàrá tó gbẹ wà, ìgbàgbọ́ lórí kádàrá ọ̀fọ̀ ọ̀rọ̀ wà. kádàrá tó jiná òun náà ni ká máa gbìyànjú ń tọ́wọ́ owó bá wá tẹ̀ ká gbà wípé ọlọ́run ló mú wa bẹ́ẹ̀. kádàrá gbígbẹ wà, ọlọ́run gbé ìṣòro kan bẹ́ẹ̀ ó sapá ó gbìyànjú wá ní bó ti wọn ọlọ́run nìyẹn. gẹ́gẹ́ bí àáfàá tíyàwó ẹ̀ lóyún, ìyàwó ẹ̀ wá ń rọ bí ó tilẹ̀kùn mọ́ ó wá mú tẹ̀síbà ó bẹ̀rẹ̀ sí yan náfìlà. wọ́n láàfáà ẹ̀ gbé lọ sọ́sìpítù ni ó lọ́lọ́run tó dì í bẹ̀ náà ni ó tù kò ní ìdí kó ń gbé lọ sọ́sìpítù. ṣé ẹ rí i pé lórí ibú ni fẹ́ sọ ẹ̀sìn lẹ́nu ni. ẹja bí léèrè ńgbà tó ní ọlọ́run tó dì í bẹ̀ ni ó tù tẹ́bi bá ń pẹ́ kí ló dé tí wọ́n fi ń jẹun. ó ṣe sọ pé ọlọ́run ọba tó febi pẹ́ ní òyò ẹ̀. ó ṣe lọ fẹ́yàwó kó tó fún lóyún. ó ṣe sọ wípé tọ́lọ́run bá kọ ọmọ mẹ́wàá bí kódà kó má fẹ́yàwó. kádàrá ìgbàgbọ́ gbígbẹ nìyẹn. kéèyàn ní ọ̀nà gbìyànjú kó má ṣe kó sọ pé ọlọ́run ọba ní òyìnjú ẹ̀. èyí tó wá jẹ́ ìgbàgbọ́ kádàrá ọ̀fọ̀ ọ̀rọ̀ òun náà làwọn ìgbàgbọ́ tó ṣe pé gbogbo ntọ́lọ́run bá ṣe fẹ́ dà kò máa sọ wípé ọlọ́run ló ṣe é nítorí ẹ̀ kò sí ní tó kàn ń bẹ̀. ó ń mutí ọlọ́run ló kọ́ ẹ pé kó máa mutí. ó ń jalè ọlọ́run ló kọ́ pé wàá máa jalè. tó bá wọ náà gbà wípé ọlọ́run ló kọ́ pọ̀ wọ̀ náà. ọlọ́run ọba láti ọlá aṣíjú àánú wò wá àní sọ̀sọ́kúsọ àní wíwíkúwì. ọlọ́run wá sọ ní al-Qur'an fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ní bismillahir rahmanir rahim. kul lan yusibana illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun. sọ fún wọn wá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí wa ládàáwò àfi ntọ́lọ́run bá ti kọ̀ mọ́ wa. òun ló dá wa, òun ló mọ wa, òun ní ń pàṣẹ ìgbésí ayé wa. torí náà ọ̀dọ̀ rẹ̀ náà là á fọkàn tán. gbogbo àwa táwa ń jẹ́ mùsùlùmí tá ń bẹ láyé aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ìmánì èèyàn kò lè pé àfi kó ní àwọn nǹkan kan tá a fẹ́ kà kalẹ̀. àkọ́kọ́ kó gbà wípé ọlọ́run ẹyọ kan ni kó sì má wò orogún pẹ̀lú ẹ̀. ẹ̀ẹ̀kejì kó gbà wípé gbogbo ntọ́lọ́run bá ṣe fóun mo ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. ibi tí mo ti fẹ́ yọ wáàzí ìtẹ́lọ́rùn nìyẹn. kéèyàn gbà wípé gbogbo ntọ́lọ́run bá ṣe fún ẹ mo ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. ẹ jẹ́ àwa gbé wò tí nǹkan ò bá tẹ́yàn lọ́rùn gẹ́gẹ́ bí n ti ń fẹ́ tí ò dàbí n ti ń fẹ́ ṣé ó yẹ kéèyàn ó gbà àbí ó yẹ kó èèyàn wá nǹkan kan ṣe sí i. torí ààrẹ ni tí ó máa béèrè pé ẹni tọ́lọ́run ò wá fún lọ́mọ ṣé kò yẹ kó gbìyànjú, ẹni tọ́lọ́run ò fún lówó ṣé kò yẹ kó gbìyànjú. alhamdulillah
ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ kan nínú Al-Qur'an tá a fi ṣe wáàzì àmọ́ lọ́nà tí ó gbà yí kó wa tí ìmánì wa àti ìmọ̀ wa tí ò ní sọnù. ọlọ́run ní wa man jahada ẹni ó bá gbìyànjú fa innama yujahidu li nafsihi ó gbìyànjú fẹ́mi ara ẹ̀ ni. wọ́n lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi í léèrè wọ́n ní wa ànábì ṣé ká gba kádàrá? ànábì ní bẹ́ẹ̀ ni torí gbàgbọ́ ò lè pé láì gba kádàrá. àwọn kan tó wá dìde níbi táwọn wọn ní ti béèrè wọ́n lá ànábì ṣáà lè ṣáájú àbí ká ṣoògùn sí ní tó bá ń ṣe wá. ànábì ní bẹ́ẹ̀ ni torí pé Ọlọ́run ọba ò dá ìsàn kan àfi kó fi ìwòsàn rẹ̀ tì. àwọn kẹta tó wá béèrè wọ́n ní kí ló dé tá a ṣe tẹ̀lé kádàrá ká fi ìgbìyànjú lẹ̀. ànábì ní gbìyànjú ní lára kádàrá ló wà. gbogbo àwa tá ń bẹ ńlé ìtẹ́lọ́rùn àti kádàrá àti gbìyànjú mo fẹ́ wá yọ ọ́ sọ́tọ̀ọ̀tọ̀ kó lè yé gbogbo wa. ká tó délé ayé àkọọ́lẹ̀ ti wà ó di méní. nígbà tá a délé ayé ọlọ́run ní ká gbìyànjú ó di méjì. gbogbo ń ta bá wá sáré lé pẹ̀lú gbìyànjú wa tí ò tó wa lọ́wọ́ tá a rí ká nítẹ́lọ́rùn pé bọ́lọ̀ ti fẹ́ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. àwa mú ọ̀rọ̀ kan wá tí mo fẹ́ fi bomi rẹ̀ ń gbẹ omi tútù sọ́kàn gbogbo àwa tá ń bẹ ńlé tá a wà lórí ìṣesí tí ò tẹ́ wa lọ́rùn táwọn ò pé kí ló dé. kódà ẹlòmíì ó tún máa sọ pé God why me why me why me ó ṣe jẹ́ mi. ṣé Ọlọ́run tó dá ọmọ ẹni kó tó dá ẹ àbọ̀ nǹkan ló kọ gbogbo òpìlẹ̀ rẹ̀ àti òpin rẹ̀. nínú tírà Nawadiru ẹrú sìn Ọlọ́run kan ń bẹ akọrin ni a máa kọ orin Ọlọ́run á bùn lóhùn. ó wá ní ọ̀rẹ́ kan Ọlọ́run sì bùn òun náà lóhùn. ṣùgbọ́n níta kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ ní gbogbo èèyàn ló mọ̀ pé Ọlọ́run fi oyin sóhùn rẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ kejì Ọlọ́run fi iyọ̀ sóhùn rẹ̀. ìkan jẹ́ olóhùn oyin ìkan jẹ́ olóhùn iyọ̀. olóhùn oyin gbogbo ìgbà tó bá déwájú ọba tó bẹ̀rẹ̀ sí ń kọrin ntọ́ba máa fún lẹ́bùn láṣọ lówó ní dúkìá yìí máa pọ̀ ju tẹnìkejì lọ. ẹnìkejì náà ń rí o wọ́n fún náà lówó wọ́n fún náà láṣọ àmọ́ kò tó ti ọ̀rẹ́ rẹ̀ olóhùn oyin. àkọ́kọ́ gbogbo ẹ̀yin tẹ̀ mẹ́lẹ́ ta ló fún àwọn méjèèjì lóhùn? ọba mi Ọlọ́run tí ń túmọ̀ sí pé àkọọ́lẹ̀ tọ́lọ́run yàn lé kálukú lọ́wọ́. kí làwọn méjèèjì wá ṣe? wọ́n gbìyànjú torí tí wọ́n bá gbìyànjú àti déwájú ọba rípò níwájú ọba wá kọrin fọ́ba kì í ṣiṣẹ́ kékeré. ìgbìyànjú nìyẹn. kí ló wá kó bákan nù wọn? àìnítẹ́lọ́rùn. àìnítẹ́lọ́rùn yìí máa jẹ́ kéèyàn kọlu ọba tó dá kádàrá. àìnítẹ́lọ́rùn yìí máa mú kí gbìyànjú sọ̀yàn di kèfèrí. àìnítẹ́lọ́rùn yìí máa jẹ́ kí gbogbo ohun tó ti ń dáàbọ̀ wá tẹ́lẹ̀ kó padà wá di àìdá. olóhùn oyin kàkà kó nítẹ́lọ́rùn fóun náà déwájú ọba wọ́n fóun náà ní nǹkan kò gbà. ló bá rò ńjọ́ kan pé kí lòun lè ṣe fọ́rẹ́ ẹ̀. ló bá di àlùmọ̀ǹkọ́rọ́ yìí ó di màgòmágó gẹ́gẹ́ báwọn àtìsín náà ti ń ṣe tí wọ́n máa kọrin búra wọn tí wọ́n máa purọ́ mọ́ra wọn tí wọ́n máa sọ ntẹ́lòmíì ò ṣe káyé lè fi kórìíra rẹ̀. kì í ṣe olórin nìkan ń bẹ lọ́wọ́ àwọn àfáà náà tá àfáà kan bá ti fẹ́ bá àfáà kan jà á lóun fẹ́ járàwọ̀ ẹ̀ á lóun fẹ́ yẹ̀yẹ́ ẹ̀ a máa wá mú àwọn nǹkan wá a máa sọ ń pẹ́ tí èyí ṣe tiẹ̀ káyé fi lè kórìíra rẹ̀.
gbogbo ìwọ eléyìí ìwọ orí ibú ni, ìwọ ọmọ náà ni, ìwọ àṣetánì ni. olóhùn yọ̀ yìí ó wá lọ bá ọba, ó ní ọba, ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kan fún mi, ìyẹn olóhùn yìí. ó ní gbogbo ìgbà tó ń bá déwájú yín tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí ńṣe lẹ́nu yín máa ń rùn sí òun ò kàn mọ́ bóun ṣe fẹ́ ṣe ni. orí ọba bá laago gbọ̀ngàn, ẹni tóun pọ́nlé tóun fún lówó tóun fún gbogbo ẹ̀ ó ń pè òun lẹ́lẹ́nu rùn. ó dáa, kò sí wàhálà. bó ti kú òun bẹ́ẹ̀ ló bá lọ sílé ọ̀rẹ́ rẹ̀ olóhùn òyìn. ó ní lágbájá, ó ní nàám, ó ní wọ́n fún mi lóògùn kan mo sì lò ó ṣiṣẹ́. ṣùgbọ́n ògùn yìí àlùbọ́sà áyù ni wọ́n fi ń ṣe. tó o bá lè jẹ́ wàá rí i pé gbogbo nǹkan tó bá ń fún ẹ yẹn á tún fún ẹ ní nǹkan tó ju ti tẹ́lẹ̀ lọ. olóhùn yìí wá ń sọ fọlọ́hùn yọ̀ yìí pé ìwọ̀n bá tán fún wa yìí náà tó o ṣó tún ní ìdìkà wá nǹkan míì sí ni. gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti ṣe mùnáfìkì ẹ rí i pé kí nǹkan ó jẹ́ tiẹ̀ nìkan, kí nǹkan ó bàjẹ́ náà ni ó máa sáré rẹ̀. gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti ṣe lọ́kànjúwà olójú kòkòrò kò sí ní tẹlifóònù tó lè tó. làwọn àgbàlagbà fi máa là á mọ̀yàn yìí pé bí ò bá ṣe tàkànjúwà orí màálùú náà tọmọ kékeré mu gàrí. ẹ dákun torí Ọlọ́run, àgbàlagbà gan mélòó nínú wọn ni wọn ò jókòó torí màálùú tí wọn ní jẹ lájẹ tìka tó wá sọmọdé. wọn fi ń pòwe ni fẹ́ni tó bá lọ́kànjúwà àtọ́jú kòkòrò. olóhùn yọ̀ ní béèyàn bá rẹwà ó yẹ kó fìwẹ̀ kún ni. ìwọ náà gbìyànjú ló kíní, èmi náà lò ó. ló bá gbà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tó fọkàn tán. nígbà tó bẹ̀rẹ̀ sí ń jẹ kinní náà kò mọ̀ wípé ẹbu lásán lọ̀rẹ́ rẹ̀ bù sára àlùbọ́sà áyù. ó ṣàbẹ̀rẹ̀ sí ń kó jẹ, ó kó jẹ, ó kó jẹ, kinní náà pọ̀ débi pé àlùbọ́sà ní bẹ̀rẹ̀ sí ń rùn lẹ́nu ẹ̀. kò sí ní tó fẹ́ ṣe, gbogbo bí ó bá dé náà ń gbún òó àlùbọ́sà áyù lẹ́nu ẹ̀. nígbà tásìkò tó láti lọ kí ọba, láti lọ kọrin fọba, ó múra. gbà tí ó dé bẹ́ẹ̀ ń wò pé kinní tí ń rùn lẹ́nu mi báwo ni mo ṣe fẹ́ ṣe. ló bá ta kété sọ́ba ní bá ń kọrin. olóhùn yọ̀ dẹ̀ ti tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó wí. ọba wa ń wo olóhùn òyìn lọ́ọ̀kan pé kí ló dé tí bá ń kọrin máa súnmọ́ mi nì. ló bá ṣẹ́wọ́ sí látọ̀ kan pé olóhùn òyìn ó yá wá síbí wá kì mí dáadáa. ńgbà ó déwájú ọba nítorí áyù tọ̀rẹ́ ẹ̀ ti fún jẹ ló bá yí ẹnu síbòmíì kí òórùn áyù má bàa kọlu ọba. ọba wa ń gbẹ àṣé ń tọ́ sọ òótọ́ ni ń sọ ọ́ lọ́kàn rẹ̀ pé ìwọ lẹ́nu mi rùn ládùúrú gbogbo dáadáa tí mò ń ṣe fún ẹ. orí ọba wa kàrin sí dáadáa. inú olóhùn iyọ̀ tí wàá ń dùn pé kúùpù tó ń pílánì ó ti wọlé. nígbà tí wọ́n kọrin tán ọba fún wọn lówó, ó fún wọn dúkìá. ọba wa gbé àlìkẹ́bà irú yìí tí mo wọ̀ sára yìí ó gbé méjì ẹ̀ jáde. ó wá gbé funfun ó gbé fọlọ́hùn òyìn, ó gbé dúdú ó gbé fọlọ́hùn yọ̀, ó ní kàn máa lọ. nígbà wọn máa jáde ti ń lọ bí aago mọ́kànlá alẹ́ ilẹ̀ ti ṣú. bá ti wá jáde bẹ́ẹ̀ lọ bá pe àwọn jagunjagun ẹ̀ pé àwọn tí ń lọ nì ẹ lọ dúró dè wọ́n bí báyìí. ẹni tẹ́ ẹ bá rí àlìkẹ́bà funfun lọ́rùn rẹ̀ ẹ dàbọn bò ó. gẹ́gẹ́ bí inú ti ń bì pé wọ́n pè òun lẹ́lẹ́nu rùn. àmọ́ ńgbà tó jẹ́ pọ́ bá mi
ọba tí máa yọ kàńdá láàrin alkama ni, ọba tábòsí ò lè jẹ, tí bribe ò lè yìnrán lọ́lọ́run ọba tí máa sẹ̀san kó wá gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. aljazaa al-ihsan illa al-ihsan. ọlọ́run ní kò sí nǹkan kan tá a fẹ́ fi sẹ̀san rí àfi dáadáa. wa jazaa'u sayyi'ati bi sayyi'ati misliha. aburú sì ní irú aburú bíi tiẹ̀ náà láàfin san lẹ́san. ọlọ́run ọba kò síjú àánú wọ̀. má ti jáde tí wọ́n ń lọ lọ́lọ́hùn Yorùbá pòṣé ṣáà. olóhùn yín náà ọ̀rẹ́ mi kí ló dé? ó ní ládùúrú gbogbo ń dà ń ṣe fọ́ba yìí títí dìsìn náà kò ṣe dáadáa fún wa rí. olóhùn yín ní ládùúrú gbogbo ẹ̀bùn dábùn wáyé. ó ní wo ara rẹ̀, wo àlìkẹ́bà funfun bó ṣe fáyìn. wọ́n wá gbé dúdú tó ṣe gbé àwọ̀ rẹ̀ ò dá rárá, wọ́n gbé gbọ̀n mi. olóhùn yín bí wọn bá wá fún wa ńkọ́ ṣówó tán fún wa gan òtó. ó ṣàbẹ̀rẹ̀ sí ń sọ. lóhùn yín bá ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ bí àlìkẹ́bà dúdú ọrùn rẹ̀ wá kémi ó wọ̀, ìwọ gba funfun. ṣebí funfun lóhùn ẹ̀, kò sí ní tí ò tẹ́ mi lọ́rùn. gbogbo ní tá bá ti fún mi ó tẹ́ mi lọ́rùn. èmi kọ́ mo ṣiṣẹ́ rẹ̀ sí wọn lọ́wọ́, ṣèbọn bùn wá ni. ìwọ náà máa bira rẹ léèrè, gbogbo ní tọ́lọ̀ ń bùn ọ́ ṣó ṣiṣẹ́ rẹ̀ sọ́lọ́run lọ́wọ́ ni. bí ò bá wá fún ẹ ní nǹkan míì, kí ló dé tí tó fún ẹ yẹn ò tẹ́ ẹ lọ́rùn? aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní fanzuru ila man huwa asfala minkum. ẹ máa wu ẹni tí ò tó yín, wala tanzuru ila man huwa a'la minkum. ẹ máa wu ẹni tó jù yín lọ. fatasdari rahmatillah. kẹ́ ẹ má bàa fojú tẹ́ḿbẹ́lẹ́ ìdẹ̀ra Ọlọ́run tọ́lọ́run ṣe fún yín. bólóhùn yọ ti gba àlìkẹ́bà funfun lọ́rùn olóhùn yín tó ń bọ́ dúdú fún, wọn àgbésẹ̀ bàtà 3 sí 4 má ti gbúrò ọ̀bọ̀n nìyẹn káwù nìbọn bá ba olóhùn yín tó wọ àlìkẹ́bà funfun, bó ti ṣubú lulẹ̀ nìyẹn ló bá kú. ìbọn bá olóhùn iyọ̀, ó ṣubú lulẹ̀ ló kú. olóhùn yín nígbà tó rí i pé olóhùn yẹn kú ló bá yíjú padà, ló bá sáré lọ ààfin. ní ké gbàjarè ẹgbàmí ló sáré wọ ààfin. nígbà tó wọ ààfin, ọba rí i pé olóhùn yín ni. ó wá ń ṣe ìmọ̀ pé báwo ló ṣe bá ajá tó escape ẹ̀? ọ̀rẹ́ rẹ̀ dà? ó ní nísinsìnyí ni wọ́n pa ló mú mi sá padà wá. ọba tún wá wò ó pé àlìkẹ́bà dúdú ní ń bẹ lọ́rùn rẹ̀. àlìkẹ́bà dúdú kọ́ ni mo fún ẹ funfun ni. ó ní bẹ́ẹ̀ ni. nígbà tá a dé ọ̀nà báyìí lọ̀rẹ́ mi rí. ọba ní la hawla wala quwwata. ó dà tó bá rí bẹ́ẹ̀, kí ló dé ńgbà tó wá sáàfin mi tó fi ń dáwọ́ bo ẹnu nígbà tí mo pè é pé kò súnmọ́ mi? ó lọ ọ̀rẹ́ mi olóhùn yọ̀ ló wá bá mi lé pé oògùn kan ń bẹ kóun júwe rẹ̀ fún mi, kóun fún mi kí n jẹ́, tí n bá lè jẹ́ nǹkan á tún ṣẹnu gúnrégé jù bẹ́ẹ̀ lọ. ó nígbà tí máa jẹ oògùn yìí mo rí i pé áyù ló pọ̀ jù níbẹ̀. ẹnu mi wá bẹ̀rẹ̀ sí rùn. kí n wá déwájú yín gẹ́gẹ́ bí ọba ẹni àpọ́nlé, kí n máa fòórùn ẹnu mi dà yín láàmú ní ìwọ ẹ̀kọ́. ọba wa mèrí. ọba lọ́rẹ̀ẹ́ rẹ náà ló wá bá mi pé o lẹ́nu mi ń rùn, ló fà á tí mo fi ń kíyèsí rẹ, tí mo tún fi pè é pé kó o súnmọ́ mi kí n bá lè kọ̀ǹfàmù nítorí wàá wí fún mi. ó ní wo má sunkún ọ̀rẹ́ rẹ mọ́, òun ló dẹ ikú lẹ̀ fún ẹ tó màmá fẹ́ pẹ́ nítorí àìnítẹ́lọ́rùn rẹ̀. gbogbo àwa tá ń bẹ́lẹ̀ ọlọ́run ọba àtòrí nǹkan ṣe nǹkan ni. bó o bá bẹ̀ẹ́ tó ṣàdúà tó ṣe sàárà, tí ò bá fún ẹ ní nǹkan tó ń fẹ́, ó fi dín nǹkan kan fún ẹ. gbogbo àwa tá ń bẹ́lẹ̀ ẹ bá ń sọ fún
gbogbo ẹni tí ń bímọ obìnrin tí ò bí ọkùnrin tí ń banújẹ́ ẹ sọ fún wípé ẹni tí ò bí kankan rí nǹkan kí ni kò ń ṣe. ẹ wá bá ń sọ fún gbogbo obìnrin tí ń bẹ nílé ọkọ tí ò rọ́mọ bí ẹ sọ fún pé ẹni tó wáyé tí ò rọ́kọ fẹ́ tó ikú nǹkan kí ni kò ń ṣe. ọkùnrin tí wá ń dààmú tó fẹ́ kìíní tí ò bímọ ó fẹ́ kejì kò bímọ ó fẹ́ kẹta ó fẹ́ kẹrin ó yan àlè àbà ó yan tetílé kò rọ́mọ bí ń bànújẹ́. ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣe bí ọ̀pá kan ní ń bẹ lábẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ tí fi ń bóbìnrin sùn ló fi fẹ́ wọn yàwó. ẹni tí ìyá rẹ̀ bí látijọ́ tán ti bí tí ò ṣiṣẹ́ ńkọ́ kí ni kò ń ṣe. àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run kò sí nǹkan tọ́lọ̀ ń ṣe fún ẹ lóore tí èé ṣe ẹ̀dẹ́ ó fi dán ẹ wò ni. tó o bá rí jẹ ó dán ẹ wò ni tó o bá rí jẹ ó dán ẹ wò ni. ìgbà kan là ń sáré ipá fẹ́ ra mọ́tò nígbà tá a ra mọ́tò tán la ṣe mọ̀ pé wàhálà la rà. ìgbà kan là ń sáré ipá fẹ́ kíw nígbà tá a kíw tán a tó ń sáré pé a fẹ́ káyé ó máa pè wá sóde tẹ́lẹ̀ àṣà attachment á kún àwọn nǹkan lóde nísìnyí àwa fúnra là ń lọ táwọn káwọn nǹkan dání nísìnyí à ń bẹ lọ́nà ní kọ́lọ́n fún wa ń sinmi nítorí wàhálà káàkiri káàkiri káàkiri. bó o bá hàn wàhálà ni o bó o hàn fìtínà ni. gbogbo àwa tá à ń bẹ ńlé ọlọ́run ò ní ṣoore ìbànújẹ́ fún wa. gbogbo òkú tọ́lọ́run bá gbé ẹ sí nítẹ̀lọ́rùn pẹ̀lú ọlọ́run mà wípé ipò tó wà ní ọlọ́run tó fi ẹ́ bẹ̀ ó mọ̀ ó sì mọ̀ túmọ̀ rẹ̀ jù ẹ lọ. ẹ rántí ọmọ tí ń sáré pò ń fẹ́ lọ ilé ọdún òun sì fẹ́ gbé mọ́tò tuntun lọ kán lè mọ̀ wípé nǹkan ti ṣẹnu rẹ̀. bàbá rẹ̀ ń ṣe sàárà ìyá rẹ̀ ń ṣe sàárà òun náà ń ṣàdúrà ń ṣe sàárà ọlọ́run bá gbàdúrà rẹ̀. àwọn dílà tí ó gbé mọ́tò wá wọ́n bá disappoint ẹ̀ pẹ̀lú bànújẹ́ lóye lọ wọ mọ́tò háyà ló lọ lé ó gán mọ́tò wọ̀ ni gbogbo ọ̀rọ̀ tó ń bá aṣọ kan ń pòṣé ni tó fi lọ tó fi dé inú rẹ̀ ò dùn. kò mọ̀ pọ́lọ̀ ló gbàdúrà òun kò mọ̀ pé gbogbo àwọn vio lé ìyá àwọn àti bàbá àwọn á ti ń retí ẹ̀ ń tán retí ni ká wo bí ọ̀rọ̀ rẹ̀ dé ká lè yanjú ẹ̀ ká pa á dànù. àmọ́ ń gbà tó jẹ́ pé àdúrà ìyá àti bàbá rẹ̀ ò sí lẹ́yìn rẹ̀ ló fún disappointment mọ́tò tí ò rí gbé lọ́ọ́lé. ká ló gbé mọ́tò ń lọ́ọ́lé ni wọ́n á yanjú ẹ̀ kò ní í padà wálé. àmọ́ nítorí títóbi ọlọ́run ní kí mọ́tò má bọ̀ sí tó fi lọ́ọ́lé. gbogbo ìwọ tó bá ń bẹ ńlé tó ń gbọ́ mi gbogbo àyè tó bá wà lẹ́nìí máa pé wọn ọlọ́run ni kì í ṣàṣìṣe ọlọ́run ẹ̀ ṣe mistake. tó bá lè ní sùúrù lọ́lá àdúà lọ́lá àbẹ́lọ́hùn lọ́lá gbìyànjú kádàrá rẹ̀ yóò tún sún síwájú jù báyìí lọ. ọlọ́run àṣíjú àánú wọ̀ àgbà àdúà wa àròpin Ramadan ìláyọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ramadan.